Senator Dino Melaye kọlu Tinubu lẹ́ẹ̀kan sí. Ó ní ààrẹ Nàìjíríà fẹ́ lè yáwó lọ́wọ́ Opay tòun ti Money Point. National Assembly and have borrowed like no other president in history. If you are making more money, then why are you borrowing? Ọ̀rọ̀ ńlá kan ni Senator Dino Melaye jù síta, bẹ́ẹ̀ ni gbólóhùn ọ̀hún bí àwọn èèyàn nínú gidigidi, pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Dino Melaye ló wo ọ̀run yọ̀yàn tó pe ààrẹ orílẹ̀-èdè yìí lórúkọ ńlá kan. Ǹjẹ́ orúkọ wo ló pe aṣíwájú ọmọ Àbíbátù Mọ́gàjí? Ajígbèsè ló pe Tinubu. Ó ní onígbèsè ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe. Àti pé níbi tí Bọ́lá Tinubu ti fi orúkọ Nàìjíríà jẹ gbèsè dé, kò gbọ́dọ̀ yà àwọn èèyàn orílẹ̀-èdè yìí lẹ́nu tí Tinubu bá kọ̀wé sí iléeṣẹ́ báǹkì kéréje tí àwọn èèyàn mọ̀ sí Opay wípé kí àwọn náà wáyé ọ̀hún lówó fún Nàìjíríà. Ọkùnrin olóṣèlú ọmọ ìpínlẹ̀ Kogi yẹn ló sọ lórí tẹlifíṣàn Arise gan ló gbà lọ lánàá ibi tó ti wo Àkànbí ọmọ olódò dẹ sùsùn tó sì sọ pé kò síbi tí Tinubu kò ti lè jẹ gbèsè báyìí àti pé ọ̀dọ̀ àwọn Opay gan ló tún kùn tó tún lè gbà lọ láti lọ ya owó fún Nàìjíríà báyìí. Ó ní ẹ̀yin náà wo ààrẹ tó sọ pé òun ṣetán láti fòpin sí ìnákúnà ṣùgbọ́n tó jẹ́ pé ọkọ̀ ńlá Cadillac ló ṣẹ̀ṣẹ̀ rà àti bàálù àgbéra pa. A Cadillac bought an aircraft, increased the money of the National Assembly, and have borrowed like no other president in history. Bẹ́ẹ̀ ló tún fowó kún owó àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó sì tún yáwó kiri lọ́wọ́ alára tòun ti àjèrè. Bẹ́ẹ̀ ni kò tíì sí nínú àkọsílẹ̀ wípé ààrẹ kan lórílẹ̀-èdè yìí yá irú owó tí Bọ́lá Tinubu ti yá látìgbà tó ti gorí àlééfà ààrẹ Nàìjíríà. Ó ní ohun tí ààrẹ Bọ́lá Tinubu ń ṣe bí ẹni fẹ́ kó ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí sínú jọ̀gọ̀dí ayé ni o. Bẹ́ẹ̀ ló pé ìjọba yìí kò ṣáà ń yáwó kiri ni tí wọ́n ń kó aráàlú sínú wàhálà ńlá látàrí owó pákáleke tí wọ́n fẹ́ máa gbà lọ́wọ́ àwọn aráàlú àti bí náírà ṣe ń dẹnu kọlẹ̀ gidigidi. Bẹ́ẹ̀ ni àìríṣẹ́ túbọ̀ ń gbilẹ̀ gidigidi sí i. Bó ti ṣe sọ nìyẹn ò tí ọ̀rọ̀ ọ̀hún sì ń bí àwọn èèyàn nínú pàápàá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n ní ìwà àrífín ńlá gbà lélẹ́yìí àbí báwo ni owó Opay àbí Money Point ti ṣe jẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Wọ́n ti sọ pé ó yẹ kí wọ́n wá bí ẹnu ọkùnrin sínítọ̀ ọmọ Kogi ṣe máa ní búrẹ́kì nítorí ipò ààrẹ kì í ṣe ipò àbò tí ẹnikẹ́ni lè máa wá ẹnu sí. Iléeṣẹ́ ààrẹ kò tíì sọ̀rọ̀ sí ohun tí Dino Melaye sọ yìí bó tilẹ̀ jẹ́ pé èdè àbùkù àti ìwọ̀sí ńlá làwọn èèyàn kan kà á sí. Tó Rọ̀fíàtù Ayọ̀bámi ló ń jábọ̀ ròyìn ẹ máa yáṣẹ́ o. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògùdípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wò ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ. Ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.